Boko Haram ṣekú pa èèyàn 60 ní Borno, ariwo sọ o. Àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram ó ti ṣekú pa 60 èèyàn nínú ìkọlù òru mọ́jú kan ní ìpínlẹ̀ Borno. Ìlú Darul Jamal tó jẹ́ ibi tí ikọ̀ ọmọ ogun Nàìjíríà ń tẹ̀dó sí ní ààlà Nàìjíríà àti Cameroon ó ní ìkọlù náà ti wáyé o, níbi tí wọ́n ti ṣekú pa ọmọ ogun 5. Iléeṣẹ́ ọmọ ogun òfurufú Nàìjíríà ó mà ti sọ wípé òun ti ṣekú pa ọmọ ẹgbẹ́ náà tí iye wọn jẹ́ 30 lẹ́yìn ìkọlù ọ̀hún. A mà gbọ́ wípé ibi tí ìkọlù náà ti wáyé ó mà jẹ́ agbègbè tí àwọn èèyàn ti fi ilé wọn sílẹ̀ ṣáájú, àmọ́ wọ́n ti ń padà síbẹ̀ ṣáájú ìkọlù ọ̀hún. Ó mà kéré tán ilé 20 àti ọkọ̀ akérò bọ́ọ̀sì 10 òun wọ́n mà bàjẹ́ ní Darul Jamal nígbà tí wọ́n ṣekú pa àwọn awakọ̀ àti agbaṣẹ́ṣe 13. Gbogbo àwọn tó kú ó mà ló mà jẹ́ àwọn tó ń gbìyànjú láti tún ìlú náà kọ́. Nígbà tó ń ṣe àbẹ̀wò sí abúlé náà ní ọjọ́ àbámẹ́ta sátidé, gómìnà Babangana Zulum ó mà sọ wípé ó mà ṣe ni láàánú pé láàrin oṣù díẹ̀ sẹ́yìn ń làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń padà sí abúlé yìí tí wọ́n sì ń bá iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn lọ o. Iye àwọn ọmọ ogun tí a ní kò mọ̀ tó láti kojú ìpèníjà yìí. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn tó ti ṣe àgbékalẹ̀ ikọ̀ aláàbò tó ń ṣọ́ inú igbó níbẹ̀ láti jáwé sóbì ètò ààbò agbègbè ọ̀hún tó mẹ́hẹ̀ níbẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun òfurufú Ehimen Ejodame ó mà sọ wípé àyẹ̀wò àwọn láti ojú òfurufú ó mà fi hàn pé àwọn ọmọ agbésùnmọ̀mí náà wọ́n ń sá lọ sí ìhà àríwá nínú igbó. Ó nígbà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá kọlù àwọn agbésùnmọ̀mí náà lásìkò tí wọ́n ń sá lọ ní inú igbó tí a sì gbẹ̀mí 30 nínú wọn. Ìjọba Nàìjíríà ó ti túbọ̀ jáwé sóbì akitiyan láti rẹ́yìn àwọn agbésùnmọ̀mí náà nínú ọdún yìí lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlù àwọn ibùdó àwọn jagunjagun rẹ̀ nínú oṣù kẹrin ọdún yìí. Gómìnà Zulum ó sọ wípé Boko Haram yóò padà bẹ̀rẹ̀ àkọlù tuntun láti nǹkan bíi ọdún 15 sẹ́yìn. Ó ní Boko Haram òun ló ti ń da ìpínlẹ̀ Borno láàmú. Nǹkan bíi 2 mílíọ̀nù èèyàn òun ló ti di aláìrílégbè tí 40 èèyàn tó sì dèrò ọ̀run látàrí àwọn ìkọlù ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn náà. Ọdún 2015 ìní ẹgbẹ́ náà mà ṣe àṣeyọrí jùlọ látàrí bí ọ̀pọ̀ agbègbè bó ṣe wà ní ìṣàkóso rẹ̀ ní ìpínlẹ̀ Borno. Àmọ́ ọdún kan ṣáájú ọdún náà ń lórúkọ ẹgbẹ́ ọ̀hún ó mà ló mà tán káàkiri àgbáyé o, lẹ́yìn tí wọ́n jí akẹ́kọ̀ọ́ 150 gbé ní ilé ẹ̀kọ́ girama ìlú Chibok. Títí di àsìkò yìí àwọn kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà ó sì wà ní àhámọ́ Boko Haram. Kọ́lọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ má bá wa like, ẹ má share, ẹ má comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba rẹ̀ yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.